lóòótọ́ ni Miriam Sanda ló mú ọkọ rẹ̀ tó ń jẹ́ Biliaminu Bello tó gún un ní ọ̀bẹ títí tẹ̀mí fi bọ́ lára. Fìdí rẹ̀ múlẹ̀ wípé ìwọ Miriam Sanda ó jẹ̀bi ìpànìyàn wípé ọkọ rẹ̀ wọ́n ní kí wọ́n lọ yẹgi fún Miriam Sanda lóńjó títí tí ẹ̀mí ó fi bọ́ lára rẹ̀ wálẹ̀ wípé kó lọ ṣọdún 12 lọ́gbà òkú ìlọ́kọ̀tù má jẹ́ kí wọ́n pa ó. ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀lé àǹfààní láti máa gbọ́ wọn tẹ̀sí wò wá káàkiri àgbáńlá ayé àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè mọ̀nìmọ̀nì táìlì kàkà ọ̀nẹ́dẹ́ múná ayé panipani táìlì kàkà ọ̀nẹ́dẹ́ pa ọdún tí ń bọ̀ yìí ọdún ayọ̀ ni ó jẹ́ fún gbogbo aláṣẹ ọba àmì Èdùmarè. lórí ọ̀rọ̀ Miriam Sanda Bello ọmọbìnrin tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu tí wọ́n ní wọ́n fún ní pardon àbí clemency àbí kíní kankan ẹ̀já kíjọba káyìn ìjọba bẹ́ẹ̀ni bá ṣe é ká mọ̀ pé ẹni ṣe o torí pé bẹ́ẹ̀ yẹn bá ń ṣe ohun tí ó kù dẹ́ẹ̀ káàtó tí ó gbé yàn ń pé èyí tẹ̀ ń ṣe yìí ó kù dẹ́ẹ̀ káàtó bó tẹ̀ jẹ́ wípé àwa ò mọ̀ torí pé àṣẹ ń bẹ̀ èèyàn tó bá sí nípò agbára àbí tó bá sí nípò ìjọba a lè mọ̀ sọ tiwa ká máa fi ẹ̀hónú hàn ká máa fi èròǹgbà ọkàn wa ká fi máa hàn wípé ṣó ẹ̀ kórí bẹ́ẹ̀ ẹni bá ń bẹ́ẹ̀ ló lè mọ tí àwọn ń kojú ẹni bá ń bẹ ipò agbára àbí ipò ọ̀gá kan àwọn ni wọ́n mọ tí àwọn ń rí tí àwọn ń kojú ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bàbá ń fi èròǹgbà ọkàn wá hàn wípé ní tíjọba ń ṣe yìí ó kù díẹ̀ káàtó wọn ò rò tiwa mọ́ wọn ò ṣe kéré kankan tẹ́ bá wá ṣe tó wá dùn mọ́ wá nú ó yẹ ká lè jáde sọ̀rọ̀ ó di wípé wọ́n ṣe yìí o èyí dáa pọ̀ ìjọba ní Nàìjíríà lábẹ́ ìṣàkóso President Bola Ahmed ọmọ Tinubu mo gbóṣùbà tó pọ̀ fún wa wípé wọ́n já mọ̀ wípé àwa ọmọ Nàìjíríà náà àwa náà lẹ́nu lọ́rọ̀ wọ́n já mọ̀ wípé àwọn kan wà níbì kan tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n gbóhùn àwa tá à ń kígbe ní agijù wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́ ì bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Miriam Sanda Bello ìyàwó alàgbà kan tá ń pè ní Biliaminu Bello tó ṣekú pọkọ rẹ̀ ní ọdún 2017 tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ èdè àìyedè afurasíra ẹni ọ̀rọ̀ ìfẹ́ náà ní ń bẹ láàrin Miriam Sanda àti ọkọ rẹ̀ Biliaminu Bello ọmọ méjì ní ń bẹ láàrin wọn ọkùnrin kan obìnrin kan bóòlù tí wá di wípé ọ̀rọ̀ ìfẹ́ ó wá di tí a mọ̀ gbẹ̀mí ara wa lé lórí ọdún 2027 ìṣẹ̀lẹ̀ ń ṣẹ̀ ní ìpínlẹ̀ Kano Miriam Sanda ó mú ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí tá a gbọ́ àsínbẹ̀ ogun lọ́bẹ ọkọ ṣe bẹ́ẹ̀ ó dèrò ọ̀run ó gbèkú jẹ lọ́wọ́ ẹbọra ọ̀rọ̀ dọ̀rọ̀ ọlọ́pàá látọ̀dọ̀ ọlọ́pàá ọ̀rọ̀ di ọ̀rọ̀ ilé ẹjọ́ wọ́n fa ọ̀rọ̀ ohun sọ́tún wọ́n fà á sósì bó tẹ̀ jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n ń dá sọ̀rọ̀ náà ń gbà náà kò sẹ́ni tó lè sọ pé òun ṣe ẹlẹ́rìí òun wà ń bẹ̀ ṣùgbọ́n òye ní táwọn èèyàn rí àti tí ó ṣẹlẹ̀ láàrin wọn lọ́gbọ́lọ́gbọ́ tó ti ń fà lọ́jọ́ tó ti pẹ́ ó fi hàn wípé lóòótọ́ ni Miriam Sanda ló mú ọkọ rẹ̀ tó ń jẹ́ Biliaminu Bello tó gún un ní ọ̀bẹ títí tẹ̀mí fi bọ́ lára rẹ̀ wọ́n fàrọ̀ ohun lóòótọ́ ilé ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ wípé ìwọ Miriam Sanda ó jẹ̀bi ìpànìyàn wípé ọkọ rẹ̀ Biliaminu Bello ó gún un lọ́bẹ pa kìnnìkan kankan wọ́n ní kí wọ́n lọ yẹgi fún Miriam Sanda Bello kí wọ́n sọ̀rọ̀ sókè kó mọ̀ mí lóńjó títí tí ẹ̀mí ó fi bọ́ lára rẹ̀ ìdájọ́ tí lẹ́jọ́ fún Miriam Sanda nù ní ọdún 2020 tí wọ́n parí ìgbẹ́jọ́ òun ṣùgbọ́n lẹ́nu lọ́lọ́ èyí là ń gbọ́ wípé ìjọba ní Nàìjíríà lábẹ́ ìṣàkóso bàbá wa President Bola Ahmed ọmọ Tinubu wípé wọ́n ń grant àwọn kan ní clemency pardon àbáná tí ń sọ gbogbo rẹ̀ wọ́n ṣàfi gbogbo àwọn èèbó tó pọ̀ wọ́n fi qualify rẹ̀ pé àwọn kan wà tẹ́ pé bí ẹ̀wọ̀n gbére bí ọjọ́ ẹ̀wọ̀n ikú àbí kéré kankan àwọn ó tú wọn lẹ̀ àwọn fojú àánú wò wọ́n ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbégbà ó bí gbogbo ọmọ Nàìjíríà nínú wípé báwa tẹ̀ wá sọ pé à ń foríjì àwọn èèyàn kan ṣé ó yẹ kó jẹ́ ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá ní tí èèyàn mọ̀ ṣe bí àwọn tó ń gbé ògùn olóró àwọn ajínigbé àwọn adigunjalè àwọn apani àwọn apanilẹ́kúnjayé àwọn alọ́kọ́lóńdígbe àwọn tí wọ́n máa ń ṣe oníjìbìtì àti bẹ́ẹ̀ lọ ṣé ó yẹ kó jẹ́ pé àwọn yòówù lẹ́pẹ́ ẹ fẹ́ fún ní clemency ẹ fẹ́ fún ní pardon pé kán mọ́ ọ lọlé gbogbo ọmọ Nàìjíríà wọ́n jáde ńgbà náà tí wọ́n tako èròǹgbà tí ìjọba ní láti foríjì àwọn kankan tó sì jẹ́ pé lára àwọn tí ìjọba pé àwọn foríjì òun pé àwọn fẹ́ dálẹ̀ kí wọ́n máa lọ tí Miriam Sanda tó pẹ̀lú wọn àwọn ìwà ń pé tó yẹ kó rí bẹ́ẹ̀
lórí tẹlifíṣàn gbogbo ìyà ní ń wí lórí rédíò àwọn èèyàn wọ́n ń fọ̀rọ̀ tàkúrọ̀sọ lórí rẹ̀ àwa náà dá sí ńgbà náà wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kí ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan lọ láì jìyà torí pé tó bá ti ń rí bẹ́ẹ̀ àwọn èèyàn wọ́n mọ̀ rí i pé òkè àpá náà bá tẹ̀ wá ṣe léyìí náà ó ṣeéṣe káwọn padà wá mórí bọ́ báwọn bá hùwà tí ò dáa àbí tí ò tọ́ ó ṣeéṣe kí àwọn kan káwọn padà wá mórí bọ́ kíjọba kan dé kó foríjì àwọn èyí tí ó ṣẹlẹ̀ láàrin Miriam Sanda àtọkọ rẹ̀ Bilaminu Bello tí wọ́n fi gúnra wọn pa tó ti jẹ́ pé ọkọ kú ẹ̀ṣẹ̀ tó kọ́mọ̀ ní Nàìjíríà ni ẹ̀ṣẹ̀ tá a gbọ́dọ̀ máa fojú lábẹ́ tọ́wò dáadáa ni ẹ̀ṣẹ̀ gbogbo inú mọ̀lẹ́bí ló wà bí àwọn kan bá ń ṣerú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá ń mú jẹ ṣe má tàn yín ní tó padà wá dálẹ̀ Ọlọ́run kó jẹ́ kí agbára ìjọba padà wá ká ni láàrin ọkọ síyàwó láàrin ìyàwó sí ọkọ àìbọ̀wọ̀ fófin àìbọ̀ fúnra ẹni àìnífẹ̀ẹ́ àníjìnlẹ̀ ó pọ̀ nínú ìdílé tó sì jẹ́ pé òǹkàlùkù ń pa tiẹ̀ mọ́ra ni so bẹ́ẹ̀ nìkan bá wá ń hùwà ẹ pé òkè wọ́n ṣe ìdájọ́ láwọn ara mi wọ́n fi àjọkọ mi wọ́n fi àjẹyàwó mi tó sì rí àánú gbà lọ́wọ́ ìjọba á jẹ́ wípé kinní òun yóò dá lọ́bọ̀lọ́bọ̀ tó pọ̀ lẹ̀ gbogbo àwọn èèyàn jáde wọ́n sọ̀rọ̀ ètò àdùnmọ́ mi nú jù ní wípé ìjọba wọ́n gbọ́ ohùn àwa tí à ń kígbe lágejò wọ́n gbóhùn gbọ́ ọmọ Nàìjíríà wípé tọ̀ èyí tí wọ́n fẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó ẹ wá gbọ́ bí ọ̀rọ̀ ń ti lọ ṣé ẹ gbàgbé wípé àwọn 175 ní ìjọba ni wọ́n pinnu láti pé àwọn ò foríjì tọ́lá àwọn fẹ́ fún ní clemency pardon àbíkẹ́ni kankan lẹ́yìn gbogbo atótónu gbọ́ àwọn ọmọ Nàìjíríà àti gbogbo tí àwọn èèyàn sọ lọ́lọ́kan ọ̀jọ̀kan àti opinion àti èròǹgbà àti kinní kankan ìjọba wá pé tọ́ látòrí 175 wọ́n wá já sórí 86 wọ́n yọ èèyàn mọ́kàndínláàádọ́rùn-ún wọ́n yọ kúrò nínú àwọn tí wọ́n ò foríjì that is 89 ni wọ́n yọ kúrò ńbẹ̀ lẹ́yìn àwọn 89 tí wọ́n yọ kúrò wọ́n wá pé tọ̀ àṣà ò ní balẹ̀ kó mọ́ fọ́ọ́rà nǹkankan òrí ò sí ní balẹ̀ kó mọ́ fara yí nǹkankan tọ̀ àwọn 86 àfikàn foríjì wọn lórí ìyún mo gbóṣù bàràbàdẹ̀ fúnjọba ẹ wá gbọ́ o lára àwọn tí wọ́n yọ ọkọ̀ wọn kúrò nínú àwọn tí wọ́n foríjì àwọn ajínigbé gbowó ajínigbé pa àwọn ní oògùn olóró àwọn tí wọ́n ń ṣàyédèrú owó àwọn tí wọ́n ń fi ìfiniṣèrú ẹrú tí wọ́n ń pè ní human trafficking gbogbo àwọn ọ̀yún wọn yọ wọ́n kúrò pé àwọn ò foríjì wọn mọ́ ṣe é rí pé ìjọba ṣe dáadáa ńbẹ̀ òun ẹlẹ́ṣẹ̀ kan kò yẹ kó lọ láì jìyà wàyí o lórí ọ̀rọ̀ Miriam Sanda Bello tó ṣekú pọ́kọ rẹ̀ ìjọba pé látòrí capital punishment tí wọ́n fi ní pé kí wọ́n lọ yẹgi fún títí tẹ̀mí fòbọ́ lára rẹ̀ ìjọba wa já wálẹ̀ wípé kó lọ ṣọdún 12 lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn ọdún 12 kí wọ́n dálẹ̀ kó mọ́ ọ lọ èyí òun náà faramọ́ Sanda yóò ṣàmọ̀ wípé èyí tóun ṣe ń tó burú jáì ni lóòótọ́ níjọba fojú àánú wò òun ṣùgbọ́n òun gbọ́dọ̀ sanṣọ́rú ẹ̀ ṣòro mọ́ yóò sì mọ̀ wípé yóò dúpẹ́ lọ́wọ́ bàbá àti ìyá rẹ̀ yóò dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ yóò dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà wípé òun rí àánú gbà torí pé ìjọba President Bola Ahmed Tinubu nìkan kan ló foríjì Miriam Sanda gbogbo ọmọ Nàìjíríà wọn foríjì wọn lọ mọ́ ṣe dẹ́ṣẹ̀ mọ́ lẹ́yìn ọdún 12 tọ́ọ̀lù ní nukolo bàbá sì wò dáadáa bàbá pé wọ́n fúnyàn ní clemency pé láti capital punishment wọ́n já wá sí ẹ̀wọ̀n ìṣèjọba fún ọdún 12 láti 2020 àbí sí 25 ọdún márùn tí ń kú òun bẹ́ẹ̀ náà nù. tí wọ́n pé gbogbo táwa ń kàlẹ́ndà bọ́ tí mo ń kà ní ọgbà ìtúwà ìdáṣe ó mọ̀ ń yàtọ̀ Miriam Sanda mo ṣe bẹ́ẹ̀ mọ́ elédùn àjẹ kò jèrè àwọn ọmọ rẹ̀ ó jèrè ara rẹ̀ o láṣẹ ọba àmì Èdùmàrè ẹ̀mí ti ṣe òní bàlẹ̀ ọmọ elédùà yóò sì mọ̀ ọ̀tọ̀ sọ́nà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yà ọmọ Nàìjíríà máa ń sọ fún wa gbogbo gbà wípé tọ́jú ẹ̀mí rẹ òkú èyí lọ́kọ̀tù má jẹ́ kí wọ́n pa o má jẹ́ kẹ́nikẹ́ni ó gbẹ̀mí rẹ o òkú èyí lọ́kọ̀tù ẹni bá ń bẹ láyé ni mọ́ ń lọ́kọ̀tù ẹni bá ń bẹ láyé ni mọ́ ń pààrà ní ẹjọ́ tí mọ́ ń lọ ni mọ́ ń bọ̀ o ẹni bá sì wà láyé kódà kó pọ̀ ogunlọ́gọ̀ àwọn èèyàn tí bá ń bẹ láyé tó sì ń ṣẹ̀mẹ́ ó nírètí o òkú nìkan ni ò nírètí tọ́jú ẹ̀mí rẹ òkú èyí lọ́kọ̀tù má jẹ́ kí wọ́n pa o ire o.